Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìgbìmọ̀pọ̀ láti gba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ Ààrẹ Tinubu lọ́dún 2027 tún ṣì ń tẹ̀ síwájú. Goodluck Jonathan ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe pẹ̀lú àwọn ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ òṣèlú ADC. Àtíkù ní ìpàdé náà jẹ́ ìpàdé àwọn ọmọ Nàìjíríà tako àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń fogun ìṣẹ́ àti òṣì pẹ̀lú àìsí ètò ààbò ja orílẹ̀-èdè yìí. Ìdùnnú ṣubú lu ayọ̀ nílùú Ìbàdàn pẹ̀lú bí Olúbàdàn tuntun Ọba Ọládọjà yóò ṣe máa gbadé lónìí. Lókòbìrí ti sọ̀rọ̀ o. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ò ní ìdókòwò kankan lágbọn epo rọ̀bì láti bí ọdún mẹ́wàá kí ìṣàkóso Tinubu tó bẹ̀rẹ̀. Látàrí ìkéde ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lágbọn iná ọba lórílẹ̀-èdè yìí fi síta, mínísítà fún ohun àmúṣagbára ti dá sí i, wọ́n sì ti figi gún ìyanṣẹ́lódì náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà FBI ti gbé owó gọbọi kan kalẹ̀ lórí ọmọ Nàìjíríà kan tí wọ́n ní ó ń lu àwọn ènìyàn ní jìbìtì. Wọ́n ní ẹni tó bá ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí ọwọ́ yóò ṣe tẹ̀ ẹ́ kó fi owó ọ̀hún ṣe ìfàjẹ. Ilé-ẹjọ́ kan lórílẹ̀-èdè Faransé ti wọ́n ẹ̀wọ̀n ọdún 5 fún ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tẹ́lẹ̀ ìyẹn Sarkozy lórí ọ̀rọ̀ owó kan tó ní ṣe pẹ̀lú Gaddafi. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ wípé kí adájọ́ àgbà lórílẹ̀-èdè yìí fi ojú Natasha rénà òfin kí àpọ́nlé lè wà fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí. Ìròyìn eré ìdárayá. Àjọ UEFA ti ń gbé ìgbésẹ̀ báyìí láti fi òfin de orílẹ̀-èdè Israel àtàwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù olórílẹ̀-èdè ọ̀hún láti má lè kópa nínú ìdíje kankan nílẹ̀ Europe. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.